Yorùbá ẹgbẹ́ èyí o. Ìbòsí la máa ké lérí àwọn òṣìkà ènìyàn. Ṣé ẹ̀rá tútò tán náà gbé bọ̀ bí àwọn Afẹ́nifẹ́re bá gbà á táwọn ọba yẹn bá gbà á torí ìtàn ṣiṣẹ́ fún tẹ́lẹ̀ nìyẹn. Táwọn dẹ̀ ń pariwo pé ọba wèrè làwọn ọba yìí, àwọn bàbá adalẹ́rú làwọn bàbá yìí, wọ́n ń ṣàfẹ́nifẹ́re afẹ́nifẹ́bi ni wọ́n lá ọmọ búburú ni wọ́n lá àníran ni. Èyí tó ń gbé bọ̀ yẹn ṣé resurgence là ń pè é, tẹ́ ẹ bá ti gbà á jẹ́ pé Yorùbá wọnú ewu lọ hàì. Yorùbá náà ló sọ wípé àìtẹ́ tùfọ̀ ajákú jẹ́ ajákú. Wọ́n fẹ́ fún yín ní resurgence àtúntò, wọ́n á gba Lagos State lọ́wọ́ Yorùbá, federal government ní ó máa control ẹ̀. Ogun State, half Ogun State, federal government yóò máa control ẹ̀. Wọ́n wá yọ̀ǹda Ọ̀yọ́, Oǹdó, Ọ̀ṣun àtèkìtì, wọ́n wá yọ̀ǹda rẹ̀ fún Yorùbá. Ẹ wálẹ̀ ti gbàjọba, ẹ fẹ́ máa darí ara yín. Ayé àwọn tó ṣètò yẹ àtàyé àwọn Yorùbá tó lọ́wọ́ sí ayé yín máa kù dànù ni. Mo ti sọ bẹ́ẹ̀ yìí ọmọ Yorùbá ẹ sá fún Aláàfin Ọ̀yọ́, ó lè ní ajagun lọ́wọ́lọ́wọ́ ní olè ọlọ́ṣà àgbàlagbà tí ń fọjọ́ orí rẹ̀ tí fi ń jalè tí ò rore fún ìran Yorùbá. Ìran bàbá ẹ̀ ló kó Yorùbá sínú wàhálà, sínú ìdààmú èyí tá a wà lọ́jọ́ òní. Ẹ lọ wádìí dáadáa. Ìran bàbá Adéyẹmí Lámídì ló kó Yorùbá tó sáyìn amalgamation. Ọmọ náà tún débẹ̀, ọmọ náà tún bẹ̀rẹ̀ níbi tí bàbá rẹ̀ parí iṣẹ́ dé, tí bàbá rẹ̀ ti gbéṣẹ́ lẹ̀, Adéyẹmí náà tún bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀. Orí àríjẹ ní mọ̀dàrú, ṣé ẹ mọ̀ pé ó ń gbé kókè nígbà kan ká ti mọ̀ ká ti jẹ́ kábàṣà ó pa wèrè dànù. Bóyá ìran Yorùbá ìbá ti nísìmí. Ìwọ ló ń pa mí mọ́, ìwọ ló ń ṣàlàbò lórí mi. Ẹ lọ wádìí nígbà ayé Àbáṣà, wọ́n mú Aláàfin Ọ̀yọ́ ńgbà yẹ àtàwọn tó ń gbé kókè fún àríjẹ mọ̀dàrú ni. Àwọn yẹ òye lẹ́ni ìbá máa wà ní ipò aládé, àwọn yẹ òye lẹ́ni tí ìbá máa wà ní ipò adarí, torí irú wọn máa ń bàlú jẹ́ ni. Ṣé ẹ mọ̀ pé mo sọ nínú ètò mi kan, mo ní tó bá wádìí wọn dáadáa, ọba tó wà lórí oyè ńgbà yẹn bá ìyá wọn dálé ni náà fi wá gba ìkùlé wọlé. Ọmọ àlè tó dọba tẹ́wọ́ ń rú ìlú gùdùgùdùgùdùgùdù, tẹ́wọ́ ń ba ìlú jẹ́, bí ẹ ti ń ba ìran Yorùbá jẹ́, tẹ́ ẹ sọ ọmọ ológo di ọmọ olófo, tẹ́ ẹ ní ìran Yorùbá ò ní tẹ̀síwájú. Èyí tó ti dá nínú ayé yín, tó ti dá nínú ìdílé yín, áńgẹ́lì apanirun máa sọ̀kalẹ̀ sínú ẹ̀, á rú ayé yín gùdùgùdù bẹ́ẹ̀ ṣe ń rú Yorùbá gùdùgùdù. Ìwọ ló ń dá mi sí. Tẹ́ ẹ bá ti rá Aláàfin Ọ̀yọ́ ẹ pariwo lè akótilétà. Bàbá ò gbé mi níjà o. Báwo lè nìyẹn ṣe máa jọba? Á jọba kò tún ní wà àlàáfíà fún ìlú tó jọba lé lórí. So the freedom of Yorùbá is not important to all of you. Ara ló máa pa gbogbo yín. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa á fìyà jẹ yín. Torí wípé ẹ̀rí jẹ nídìí mọ̀dàrú. Ẹ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Fúlàní. Ẹ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn gómìnà. Ẹ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn tó pera wọn ní Afẹ́nifẹ́re, tó jẹ́ pé Afẹ́nifòfò, Afẹ́nifẹ́bi ni wọ́n. Ẹnu mi gbà á. Bàbá Hamilton tó ń sọ ìtàn Afẹ́nifẹ́re London lẹ́yìn wàsà. I can say more than you nípa ìtàn Afẹ́nifẹ́re sà.
kẹ́tẹ́ tí gbọ́ mi ìbú yín o but mo fẹ́ kó yé yín torí nínú ètò yẹn sọ pé tí ò yé àwa ló pọ̀ ju tó yé wa lọ sà. Afẹ́nifẹ́re ti kú nígbà tí Abraham Adésànyà ti kú. Afẹ́nifẹ́re ti kú ní ìgbà tí Abraham Adésànyà tó kú. Rísì tí mo fi sọ bẹ́ẹ̀ sà. Nígbà bàbá Abraham Adésànyà Abacha ló wà ń power. No go no kò sí democracy nígbà yẹn sà. Abacha kúrò ń bẹ̀ Abdulsalami débẹ̀. Bàbá Adésànyà ó wà active kò fi ọ̀rọ̀ Yorùbá kò fi falẹ̀ bí tàwọn tó wà ń bẹ̀ lónìí. Bàbá ń ṣiṣẹ́ takuntakun. I can count it more than 3 times tí bàbá lọ sí Aso Rock. Ó ní nǹkan wọ́n delay bàbá for good 6 hours wọ́n jọ wọlé nígbà yí Abdulsalam. Bàbá ṣe ojú Awólọ́wọ̀ ó tún ṣẹ̀yìn Awólọ́wọ̀. Ṣàǹgbà tẹ́ wá sọ wípé nígbà tí Afẹ́nifẹ́re ti ní agbára nígbà tí AD wà ńlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ láàrin Afẹ́nifẹ́re àti Bọ́lá Ahmed Tinubu tí Tinubu fi kírètì AC. Èkó làwọn wà ń gbà yẹn sá o. Kẹ́ lè mọ̀ wípé àríjẹ́mọ̀dàrú làwọn bàbá yẹn. The first assignment, I'm not belong to Tinubu caucus. Nígbà yẹn àwọn tó jẹ́ lẹ́yìn ìgbà tí bàbá Adésànyà ti lọ gbogbo shopping complex tí Tinubu kọ́ ńgbà yẹn ó ìwà lẹ́kọ̀ọ́ Abraham Adésànyà shopping complex eléyìí Abraham Adésànyà shopping complex gbẹ́rẹ́ tí bàbá yẹn lọ làwọn bàbá bẹ̀rẹ̀ sí fún ogun mọ́ Tinubu lọ́rùn. Ó pariwo ńgbà yẹn lọ pé owó tó yẹ kó máa fi ṣèlú làwọn bàbá yẹn náà ń béèrè lọ́wọ́ òun. Ibi tó ti bẹ̀rẹ̀ sí dá pátì ńlẹ̀ nìyẹn tí Tinubu fi jáde wípé àwọn gangan l'Afẹ́nifẹ́re pé àwọn bàbá yẹn Afẹ́nifẹ́re ni wọ́n tó dẹ̀ sọ ńgbà yẹn lọ́hùn pé owó tó ń dìmáàdì lọ́wọ́ òun owó tó yẹ kóun fi ṣe tó dáa sílùú ni àwọn bàbá yẹn ò sọ pé irọ́ ló pa àgbà yẹn. Wọ́n sọ anything. No one of them speak out. Sir, Bàbá Ayọ̀ Adébájọ bàbá try ó gbìyànjú ṣùgbọ́n ẹ bá wa sọ fún bàbá tẹ́nìyàn bá pẹ́ lórí mi èsìkéṣì a máa bá èèyàn bẹ̀. Àtúntò tí bàbá ti pariwo more than 30-40 years tí ò sọ èso rere. Ẹ̀ẹ̀mẹyẹ Yorùbá tó ti kú ni. Ṣé ẹ̀mí Yorùbá ò jọ yín lọ́dún ni àbẹ́ ẹ̀jẹ̀ kọ́ ló rìn lára yín ni. Ẹ̀ẹ̀mẹyẹ ọmọ Yorùbá tó kàwé tí ò jáde tó dẹ̀ torí pé òun wáṣẹ́ kò ríṣẹ́ ó dẹ̀ pokùnso. Ẹ̀ẹ̀mẹyẹ ọmọ Yorùbá tí Fúlàní ti ká mọ́nà tó ti pa nípakúpa. Ẹ̀ẹ̀mẹyẹ ọmọ Yorùbá tó kàwé tó gba mástà tó ṣe gbogbo ẹ̀ tó wá ṣe yẹ́sà fún ẹni tí ò lè kórúkọ ara ẹ̀. Ẹ sì ń dúró lórí àtúntò. Tó bá jẹ́ ìkan nínú àwọn ọmọ yín sáà tó bá jẹ́ ìkan nínú ẹbí yín ló gbogbo tí mo kà á lẹ̀ yẹ ló ṣẹlẹ̀ sí ẹ̀yin náà ò ní máa sọ pé àtúntò sà tí ò bá jẹ́ wípé ẹ mọ̀ọ́mọ̀ ya ìkà ọ̀dájú. Any Afẹ́nifẹ́re that did not support the program of Awolowo, the free education, the goodwill of everybody, is not Afẹ́nifẹ́re yà ni wọ́n. So, ó tó ṣẹlẹ̀, Tinubu was not a caucus of Afẹ́nifẹ́re before. Ganiyu Daodu ló mú bàbá wọlé, ló mú Tinubu wọnú Afẹ́nifẹ́re. Kí ló fàjà láàrin wọn? Demanding of too much money. Òun ló pa Édìrún tí Ọbásanjọ́ fi lórí ọ̀fẹ́ wọlé. Sir, ẹ má bínú wa máa jẹ. Yorùbá belong to all of us. Yorùbá did not belong to any more Afẹ́nifẹ́re ti kú nígbà tí Abraham Adésànyà ti kú. Ẹ sọ nínú ètò yín sir.
I did not attack you bẹ́ẹ̀ ṣe ṣí wa níyè tẹ́ ń ṣí wa lóyè létí làwa náà ń sọ fún yín pé sà lóòótọ́ ni tẹ́ ẹ sọ ṣùgbọ́n ilé tẹ́ ẹ fi kún lábẹ́ fi kún fún yín. This is not a matter of fighting, no. I will not be part of it. But tódodo ọ̀rọ̀ bá tẹ́lẹ̀ ẹja sọ àwa tá a wà nínú ìṣòro yẹn la mọ̀. Researchers tẹ́ gbé bọ̀ yẹn kò lè tù wá lára. Ó máa sọ gbogbo ilẹ̀ Yorùbá dẹrú ni. Kò lè tù wá lára. Wọ́n fẹ́ gba ẹ̀mí wa kíákíá ni. Ohun tó jẹ́ kí Yorùbá believe in Afẹ́nifẹ́re torí ẹ sọ nínú ọ̀rọ̀ yìí pé ìgbà tá a mọ̀ pé Afẹ́nifẹ́re ò wúlò bóò ló yẹ jẹ́ pé Afẹ́nifẹ́re bá sọ̀rọ̀ àwọn là ń tẹ́tí sí. We believe that they are belong to Awólọ́wọ̀ caucus torí pé bàbá fẹ́ wà fúnre. Awólọ́wọ̀ ló dá ẹgbẹ́ ọmọ Odùduwà lẹ̀ òun ló dá Afẹ́nifẹ́re lẹ̀ to take care of the Yoruba nations. So anybody belong to Afẹ́nifẹ́re and Yorùbá nígbàgbọ́ wípé program Awólọ́wọ̀ ìṣe Awólọ́wọ̀ ìrìn Awólọ́wọ̀ ìrònú Awólọ́wọ̀ agbára Awólọ́wọ̀ ìmọ̀ Awólọ́wọ̀ òye Awólọ́wọ̀ gbọ́dọ̀ wà nínú ayé irú ẹni bẹ́ẹ̀. Ìgbà yẹn gbádùn tí Awólọ́wọ̀ pẹ̀rọ tó ń làkàkà fún ìran Yorùbá ó gbọ́dọ̀ wà nínú ayé ẹni bẹ́ẹ̀. Ìtura pé kí ògo Yorùbá kó máa wà lókè ká máa tẹ̀síwájú ó gbọ́dọ̀ wà nínú ayé ẹni bẹ́ẹ̀. But lóde òní those people call themselves Afẹ́nifẹ́re kò sí yẹn nínú ayé wọn. Ẹni káwọn bàbá yẹn wá jáde tí wọn bá ti gba brown envelope. Now we are in December. Ló fi nira fún wọn láti sòdodo torí bàbá Ayọ̀ Adébánjọ ọgbà envelope lọ́wọ́ wọn ló fi lè attack Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà in public. Tẹ́ bá wo fídíò yẹn sà ṣùgbọ́n majority of them àgbà ìyà níwọ̀n àgbà garawa tá pa Yorùbá lójoojúmọ́. No one of them said nothing. Ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ká Olúfàlàyé mọ́ oko recently wọ́n ti lọ bá wọn. No one of Afẹ́nifẹ́re say nothing. Wọ́n sọ nǹkan kan because they did not believe in the freedom of Yorùbá land. So a lè sọ̀rọ̀ wọn pé wọ́n ń ṣe Afẹ́nifẹ́re. Afẹ́nifẹ́re ti kú nígbà tí Ibrahim Adésànyà tó ti kú torí bàbá fèsì ó fèsì Abacha ó fèsì Babangida. Èwì táwọn elétò ní fèsì ṣebí nígbà tí wàhálà ṣẹlẹ̀ wọ́n láwọn kan ya wọ́n bá Tinubu lọ wọ́n wá láwọn padà dé tálẹ̀ntàn Yorùbá ti pẹ́ kọjá yẹ tálẹ̀ntàn. Ìgbà tí a respect Afẹ́nifẹ́re ní ìgbà tí bàbá Ibrahim Adésànyà wà láyé ó ṣojú Awólọ́wọ̀ ó dẹ̀ ṣẹ̀yìn Awólọ́wọ̀ bí Fúlàní ṣe bó ṣe àwọn ọmọ Fúlàní ṣe ṣojú Dàfójò títúndé tó sì ṣẹ̀yìn bàbá wọn. Mélòó nínú yín ló lè jáde lénìí kó sọ̀rọ̀ bí Ibrahim Adésànyà kó dúró lórí ìtúndà Yorùbá kó dúró lórí ìfọ̀kànbalẹ̀ Yorùbá that can come out and speak about the freedom of Yorùbá land. No one of you. Latest car ìdí yín láti máa bá afẹ́fẹ́ yẹyẹ gbogbo ẹni tó ń fi ọ̀rọ̀ Yorùbá jẹun nínú ẹ̀yìn àgbààgbà yẹ iná ní gbaṣọ lọ́rùn ewúrẹ́ iná Ọlọ́run máa jó gbogbo yín run ni bẹ́ẹ̀ ṣe kó wá sínú wàhálà. Mo yàn lógo alágbára ìwọ̀là tó bá jàyé báwo ni mo ṣe lè máa ròyìn agbára rẹ o bàbá. Ìgbà tó pa ọmọ yẹn Tolú Arótilé Yorùbá ẹ̀yin àgbààgbà Yorùbá mélòó ló jáde síta torí pé kì í ṣe ọmọ yín. Àwọn tó dẹ̀ ṣiṣẹ́ yẹn wọ́n mọ èrè ìdí tó fi ṣe ìkàdẹ̀lẹ́ fi ń ṣe mèrè díẹ̀ torí pé kẹ́ ẹ lè rówó gbà ní
owó tẹ̀tẹ̀ gbà yẹn ló máa pa yín. So a lè sọ̀rọ̀ sáfẹ́nifẹ́re dáadáa ọ̀hún tìtẹ́ bá sọ wípé wọn à sáfẹ́nifẹ́re mọ́ kán jáde ń bẹ̀ kán jẹ́ kí àwọn tán ní ìmọ̀ Awólọ́wọ̀ lọ́kàn tán ní èrò Awólọ́wọ̀ lọ́kàn that they can follow the program of Awólọ́wọ̀ and those people know how to organize. Those people know how to make Yorùbá nation move forward. Ẹ jẹ́ fún wọn láyè kẹjẹ́ kẹ wọlé irú wá ògiri wá tí pé dà láfẹ́nifẹ́re yẹ iná Ọlọ́run kó máa jó gbogbo yín dànù àrá Ọlọ́run kó máa pa yín dànù omi ayé kó máa gbé yín lọ òkú pípa Olódùmarè kó máa rù yín lọ dànù torí pé ẹ̀ ń fara ni wá ẹ̀yin gangan ló lè tẹ̀ a kàn ń bú Tinubu ni ó lè ti yín gan ju Tinubu lọ láàtètè kọ́ ṣe láti mọ̀ pé Tinubu ò fẹ́ràn Yorùbá it was not a chameleon kò ṣe báyìí ẹ̀yin lẹ́ ń ṣe kúṣẹ́yẹ àtẹ̀yìn ẹ̀tàn wọn bá yẹ so tí yé àwọn ìbá jáde síta tá a bá sọ fún yín pé ohun tẹ́ ẹ ṣe ò dáa ṣe ló yẹ kẹ́ tú bẹ̀ ṣe náà Yorùbá wí Bíbélì ló tẹ̀sọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó ní ẹnikẹ́ni tá a bá ń bá wí tí wàrùn kì yóò parun lójijì kò sọ wípé ọmọdé bẹ́ẹ̀ ni kò sọ pé àgbàlagbà ẹnikẹ́ni tí a bá ń bá wí tó bá warùn kì yóò parun lójijì sáà ẹ lè délé ayé ṣáájú wa all of us have equal right in Yorùbá land kẹ pé orí burúkú yín sẹ́gbẹ̀ẹ́ ìbínú Ọlọ́run bẹ lórí yín ẹ̀yin lórí ọ̀fẹ́ láti lọ sí free education Awólọ́wọ̀ ẹ lórí ọ̀fẹ́ láti ní àǹfààní sí good health ẹsẹ̀ lèèyàn fi rọ́ láti bí oṣù méjì téèyàn gbé káàkiri o gbogbo l'Awólọ́wọ̀ fi rọ̀ yín lọ́rùn àwọn bàbá yín ò ṣe wàhálà ẹ wá dókè àgbà tán ẹ bà prógámù yẹn jẹ́ ẹ wá ń parọ́ pé ìjọba lógun ni èyí tẹ́yìn kan ṣe nínú ìjọba lógun ló pọ̀ jù ìbínú Ọlọ́run dẹ̀ máa rọ̀ bí òjò léyìn lórí torí pé ẹ ti ṣe Ọlọ́run Bíbélì wípé tẹ́ḿpìlì Ọlọ́run làwa ń ṣe oko tó bá fẹ́ bà tẹ́ḿpìlì náà jẹ́ la ó parun Ọlọ́run máa pa yín run torí pé èrò bí Yorùbá ṣe máa parun lẹ́yìn fọwọ́ tó wọ́pọ̀ tẹ̀lé apariwo pé Adéyẹmí sin màálù apariwo pé Ọ̀jájá òun náà ní màálù lọ́dọ̀ àwọn Fúlàní àtàwọn ọba yẹ pátá láàrin ọ̀sẹ̀ yẹn ni Wàsíù gbé títí ẹ̀ síta gbogbo yín pátápátá ọwọ́ kan lẹ́wà ẹ gbèrò tó dáa fún ìran Yorùbá ẹ tẹ̀ ní pé ẹni bá yí nìkan ìyọ́nú Ọlọ́run la ó máa ìbínú Ọlọ́run Wàsíù ìbínú Ọlọ́run ló máa rí ìwà apanilẹ́kúnjayé ẹ̀yin ọmọ àlè tẹ́ gbálẹ̀ Yorùbá kankan ìkọ̀ọ̀kan lẹ́ máa yọ dànù enough is enough gbogbo àwọn tó dúró bí Ákánì lórí òmìnira Yorùbá ìdájọ́ gbígbóná tọ́lọ́run ṣe fún Ákánì nínú Bíbélì ó máa ṣẹlẹ̀ nínú ayé yín tọmọtọmọ lẹ máa parun torí ètò ìparun lẹ gbé síwájú wa ẹ fẹ́ kí ìran Yorùbá parun ni ṣùgbọ́n Ọlọ́run máa jù yín lọ ẹ̀yin lẹ bá parun Ákánì nìyí nínú ìran Yorùbá ogun ọ̀run dẹ̀ máa pa yín run dànù ìṣẹ̀dálẹ̀ Yorùbá gan máa pa yín run gbogbo àwọn tó tẹ ìlú kọ̀ọ̀kan tó ní ilẹ̀ Yorùbá bó jẹ́ 1000 bó jẹ́ million ìlú ló wà ní ilẹ̀ Yorùbá gbogbo ìṣẹ̀dá ìlú yẹn máa dìde ogun sínú ayé yín àyàfi tẹ́ ẹ̀ bá mọ omi Yorùbá àyàfi tí ò bá jẹ́ pé ilẹ̀ Yorùbá lẹ ti dàgbà àyàfi tí ó jẹ́ pé ilẹ̀ Yorùbá ò bá so èso kó so orísun tó dáa fún yín jẹ rí àyàfi tí ò bá jẹ́ pé kòkó táwọn baba ńlá wa gbìn ní ọjọ́ ọ̀run àná náà fi tọ́ yín dàgbà tẹ́ fi ṣoríire tẹ́ fi jẹ́ ènìyàn ló tí èmi bá wí ní òfin ní ṣe mọ́ yín lára. arúgbó ọjọ́ bàbá dàgbà má kọ̀rọ̀ òye bàbá tó ń pọ́n mi lé mo yàn án lógo bàbá mi Olúwa ó yẹ ọ́ o. mo kí gbogbo àwọn ìyá mi tẹ́ wà lórí ètò
yóò dára fún yẹn máa bá mi ṣe ẹ jẹ́ kó ka àwọn wèrè yẹn lára pé enough is enough resurgery tán gbé bọ̀ yẹ ilé wọn náà máa gbé wọ̀ àní bá wọn gbà á. Olúwa ìyẹ́ o. Ayé ò ṣe yẹ̀yẹ́ mi, dúpẹ́ o. Ṣé ẹ rí gbogbo ọmọ Yorùbá ṣé ẹ mọ̀ pé àwa kan jáde lórí social media tá à ń pariwo iṣẹ́ abẹ táwọn bàbá yìí ṣe ó máa lẹ́yìn ó máa lẹ́yìn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn àjà tí èlé iṣẹ́ àwọn bàbá tó ń ṣe lábẹ́ yìí lọ́gànjọ́ òru ó máa lẹ́yìn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn àjà tí èlé òun náà ń gbé bọ̀ díẹ̀díẹ̀ yìí ẹ má jẹ́ àgbà fún wọn kó padà sínú ilé wọn kó padà sáyà wọn ẹ gbọ́ nínú ìwé àìsáyà bíbélì wípé nígbà tí ùráyà kú àìsáyà rí ìran ọ̀run bóyá tí ùráyà ò bá kú àìsáyà ò ní rí ìran ọ̀run ókè gbogbo ẹni tí ìwà láàyè rẹ̀ tó ń dí òmìnira Yorùbá lọ́wọ́ ìbájẹ́ Adéyẹmí ni ìbájẹ́ Ọ̀jájá ni ìbájẹ́ all those call themselves Afẹ́nifẹ́re all those call themselves governor senator commissioner minister whatever you call yourself that you Yorùbá tó jẹ́ pé ìgbé ayé kí Yorùbá máa wà sẹ́yìn lẹ́ ń gbìmọ̀ ọ̀rọ̀ máa ṣèdájọ́ gbígbóná fún yín ikú gbígbóná lẹ máa kú láìpẹ́ ọjọ́ yìí. Èmi ló ṣèyí fún. Èmi ló ṣèyí fún Ọlọ́run. Ìwọ ló màdámi lọ́lá. Ìwọ ló. Ní ìgbà kan tó bá bọ̀ àwọn bàbá yẹn ni wọ́n fẹ́ lọ ṣe mítìn àwọn Afẹ́nifẹ́re ni the Yorùbá will now relax wọ́n láwọn bàbá wa ti jáde àṣẹ iṣẹ́ ọwọ́ yín ọ̀nà àti ìlà àti tiyín lẹ̀ ń lé kiri kì í ṣe ọ̀rọ̀ Yorùbá. àwa náà kópa nínú Nàdẹ́kò a lè sọ díẹ̀ nípa Nàdẹ́kò sà akópa àwọn ẹni ire ti lọ ní ilẹ̀ Yorùbá àwọn bí bàbá rẹ̀ Ṣítàbé Ganiyu Daodu Ibrahim Adesanya àwọn bẹ́ẹ̀ tó jẹ́ wípé lọ́sàn-án lóru ọ̀nà bí Yorùbá yóò ṣe ní òmìnira títí wọn náà wá káàkiri kì í ṣe àwọn tòní kì í ṣe ẹ̀yin tòní ẹ̀yin akáni láàrin wa ẹ̀yin ìka ènìyàn tẹ́ fojú jọ ènìyàn rere ẹ̀yin ọmọ akótilẹ́tà ṣebí ìgbà táwọn gómìnà yóò fún yín lówó mọ́ ní wàhálà bẹ́lẹ̀ láàrin yín majority of them sì wà láyé lẹ́nìí. ní ìgbà tí democracy bẹ̀rẹ̀ ní 99 ṣebí nígbà àwọn ìgbà tẹ́ wà lórí ipò tẹ́ ẹ̀yin tẹ́ ìpẹ́ra yín ní Afẹ́nifẹ́re
ṣebí ìgbà yẹn ni gómìnà wa lẹ́kọ̀ọ́ mi báyìí ìṣirò allocation tí ò bá jẹ́ Fáyọ̀ṣe ń gbà yẹn lọ́wọ́ tó jẹ́ káwọn ènìyàn mọ̀ pé kò sí ní tó ń jẹ́ ìṣirò allocation owó wà nínú òṣèlú. Ọdún 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni Adébáyọ̀ fi tàn wọ́n jẹ lẹ́kìtì àrà ló máa pa gbogbo yín dànù. Èyí tẹ̀ tẹ̀wá ó tó gẹ́ bí àṣà ègùn ojú wa ti rà kò sáyè mọ́ ṣàfẹ́nifẹ́re afẹ́nifẹ́ bí ní fẹ́ Yorùbá fúnre rárá tẹ́ bá fẹ́ wá fúnre ní gbogbo ètò táwọn Fúlàní gbé bọ̀ kò yẹ kẹ́ gbà lọ́wọ́ wọn gbogbo ètò táwọn ọba yẹn ṣe ẹ̀yin ló yẹ kẹ́ máa ṣe àwọn ọba yẹn ní ìgbẹ́rẹ́ ìpàkọ́ àwọn ọba burúkú ọba olè ọba wèrè àwọn àgbà òṣì àgbà wèrè àwọn olóṣèlú wèrè akótilétà Yorùbá ẹ̀já padà sọ́dọ̀ Ọlọ́run ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀já padà sọ́dọ̀ Ọlọ́run tá a bá yọwọ́ àwọn bàbá ìkó láwo ìran Yorùbá máa tòṣì títí ayé máa fi parẹ́ ni tá a bá yọwọ́ àwọn ọba ìkó láwo ìran Yorùbá ó máa gbégbé ayé ẹrú títí ayé máa fi parẹ́ ni torí nínú bí ìkan ṣe ń le koko mọ́ Yorùbá làpò tàwọn ń kún ẹ̀gbọ́n náà ẹ̀yin tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ sọ́ba ṣèbí láyé àtijọ́ àwọn ọba wọ́n máa ń ṣí gbábà àwọn ọba àbí kìí ṣe ara àṣà wa ni àbí kìí ṣe ara ìṣe wa ni ẹ wá sọwọ́ dọlọ́run wọ́n wá tẹ̀ wá bàṣàbàṣàbàṣà ẹ wá sọwọ́ dọlọ́run wọ́n wá lò wá mọ́gbà ẹ wá sọwọ́ dọlọ́run ẹ̀tọ́ tiwa wọ́n wá fi dùn wá àwa dẹrú nílẹ̀ bàbá wa ẹ wá ní ká má sọ̀rọ̀ sáwọn wèrè iná ní gbaṣọ lọ́rùn ewúrẹ́ wọn à ní nísìmí bó ti wù kán lágbára tó. Hello. Bàbá mi tó wá ń sàn. Mo jẹ́ tu ìyá mi. Dáadáa lẹ wà ẹ kalẹ́. Yes sir. Yes wọ́n jáde. Báwo lẹ́sẹ̀ yín? Ọlọ́run ti gbé Ọlọ́run gbàkóso. Mo ní kí n pè kí sáré béèrè ni pé ṣé kò dùn yín púpọ̀ gbàtẹ́ ní wọ́n ti bá yín tó gí sí. Ṣé ó jẹ́ kẹsàn-án? Àwọn jẹ́ kí n sùn. Mo ti padà dé sádò. Mo ti wà lórí ètò gan. Ẹ wà lórí ètò dàbò dàbò. Ẹ yẹ máa sọ̀rọ̀. Ìyá o. Àwa la máa rẹ́yìn àwọn ọ̀tá wa. Gbogbo ẹnikẹ́ni tí ò bá ti wá, tí ò bá ti gbèrò àlàáfíà fún ìran Yorùbá. Gbogbo ẹnikẹ́ni tí ò bá ti wá ìgbàjẹ́ gbádùn táwa fẹ́ wà láàyè ara wa ká máa ṣèjọba ara wa onítọ̀hún ò ní nísinmi. Òjò níwá a ò bẹ́ni kan ṣọ̀tá o ẹni rẹ̀ jí rí lè jí pa. Òjò níwá a ò bẹ́ni kan ṣọ̀tá o ẹni rẹ̀ jí rí lè jí pa. Yorùbá wípé gbàṣùbà mi ò gbàṣùbà ọlọ́wọ́ máa mọ́wọ́ ẹ̀ lọlé. Ó ti dá mi lójú pé ẹni bínú wa. Ẹ sọ fún wọn pé kíní wa ni ó yàtọ̀ sí kíní mi àjọ ní Yorùbá ni. Èmi roko síbi àti jẹ tó bá roko síbi àti jẹ èmi pọn mi síbi àti mu tó bá pọn mi síbi àti mu èmi mọ ọ̀nà tó máa gbà. Ẹ sọ fún Bọ́lá Ahmed Tinubu pé Ọlọ́run ní pé kó máa ṣe lọ á pọ̀ ń pàdé lẹ́sẹ̀ ògbèjì. Ẹ dẹ̀ sọ fún Àlàó Akálà kò sọ́gbọ́n tó lè gbọ́n tó máa tú Ọlọ́run ló máa bá ń pàdé lẹ́sẹ̀ ògbèjì. Ẹ sọ fún Bísí Àkàndé bó ti wù kó ní ìmọ̀ kó ní òye tó bàbá yẹn ló máa bá ń pàdé lẹ́sẹ̀ ògbèjì. Ẹ mọ̀mọ́ sọ fún Gbénga Dáníẹ́lì o bó ti wù kó ní ọgbọ́n kó ní òye tó Ọlọ́run ní pé òun àti ẹjọ́ máa fèsì ara wọn tírin bá tẹ irin tírin bá kanrin ìka tẹ̀ fún kan
gbogbo ẹ̀yin tẹ́ ń domi Yorùbá rú ìgbé ayé yín máa dàrú gbẹ̀yìn ni. Akérédolú wà lára àwọn tó domi Yorùbá rú. Fáyẹmí wà lára àwọn tó domi Yorùbá rú. Ṣèyí Mákindé wà lára àwọn tó domi Yorùbá rú. Oyètọ́lá wà lára àwọn tó domi Yorùbá rú. Dípò Bíọ́dún wà lára àwọn tó domi Yorùbá rú. Sanwó-Olú Sanwó-Olè ó wà lára àwọn tó domi Yorùbá rú. Abdulfatai wà lára wọn. Tinubu wà lára wọn. Gbẹ́gẹ́ Daniel wà lára wọn. Ọ̀ṣọ́bà wà lára wọn. Àwọn bàbá kọ̀ọ̀kan nínú Afẹ́nifẹ́re yìí tó pera wọn láfẹ́nifẹ́re tó ṣe pé Afẹ́nifẹ́ bí ni wọ́n olè ni wọ́n ó wà lára wọn. Bẹ́ẹ̀ ni Arẹ́gbẹ́ṣọlá wà lára wọn. Bẹ́ẹ̀ tí domi Yorùbá rú bẹ́ẹ̀ láyé yìí ṣe máa dàrú. Òjò ní wá a ò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá o ẹni retí rí ilé jí pa. Ní ọdún tí Ùráyà ọba kú èmi rí Olúwa tó jókòó lórí ìtẹ́ tó ga tí ó sì gbé ara rẹ̀ sókè. Iṣẹ́ tí aṣọ ìgúnwà rẹ̀ kú sábìlì. Bóyá tí Ùráyà ò bá kú Àìsáyà ò ní rí ìran ọ̀run. Bóyá tí àwọn ọba wèrè yóò bá kú Yorùbá ò ní rórí ọ̀fẹ́ wọnú ògo wọn. Olúwa yọ idà fáìdà rẹ yọ. Máa ṣá Adéyẹmí ní ìṣàkúṣà. Máa ṣá Ọọ̀ni of Ifẹ̀ ní ìṣàkúṣà. Olúbàdàn bó bá wà lára wọn Olúwa ṣá ní ìṣàkúṣà. Gbogbo ọba ilẹ̀ Yorùbá tó bá dúró ní ìdúró pé Yorùbá ò ní nísinmi Olúwa máa ṣá wọn ní ìṣàkúṣà. Áńgẹ́lì apanirun ó yẹ kọjá sí pálásì wọn ní gbogbo pálásì wọn Áńgẹ́lì apanirun Olódùmarè kó wọ bẹ̀ lọ kó máa ṣá wọn ní ìṣàkúṣà kán sùn kán má jí mọ́.